ọ̀rọ̀ kẹ́ni lè tí yìí. Yesterday. Ó máa ń sís. Bẹ́ẹ̀ kó ẹbí mi lẹ́yìn. Ṣé wọn connect dáadáa ní àbíkí lábẹ́ sọ pé sọ? According to the parameter of melodity. Gbogbo ẹ̀yin tẹ́ kí mi happy birthday tẹ́ ẹ̀ fún mi lówó ẹ̀ nírọ̀rùn wọ̀ fún àṣẹ́gun. Mi ò rán yín ní sẹ́kẹ́ kí mi happy birthday ọ̀fẹ́ mi ò fẹ́. Bọ́dọ̀ bá ti kí mi happy birthday tó ti fún mi lówó ẹ̀ nírọ̀rùn wọ̀ àṣẹ ti gùn bẹ́ẹ̀. Tó bá dùn mọ́ pé o ti sanwó tètè lọ sanwó. Ládìsí dẹ̀ ti bọ̀ ẹ̀ mi ò ráyè happy birthday. Kí n tiẹ̀ pẹ̀lú owó ló bá mi. Wow. Wo ni happy birthday ọ̀fẹ́? Ta ló ráyè gbogbo yìí? Ráyè gbogbo ẹ̀yin tẹ́kẹ́ mi happy birthday gbogbo ilẹ̀ fún mi lówó ni. Láàárọ̀ yìí ẹ̀rẹ̀kẹ́ wọn àti owó tó báyìí. Àwọn happy birthday lè bí. Ṣé Tóyà wọlé wá? Tóyà mi ò ráyè rédèrèdè. I don't have time. Ṣé Fílàdò tí débì ni? Instagram kò aláwọ̀ ẹ̀kẹ́. Mo ti ṣe Instagram ni. Kí la bá ṣe báyìí omi ò ráyè o. Unable to join. Why? Kí la máa ṣe báyìí? A jẹ́ pé o ní ìdá ti ṣe swearing ni a ti kọ́rúkọ ẹ̀ sí Palace láìsọ. Kì í ṣe Finland Tóyà. Bóyá kákan á díẹ̀ sínú group direct o ní ìdí swearing nìyẹn. So wọ́n ti lọ kọjá yẹn lórí Instagram. Rónkẹ́ òòrò fi join ní Palace lọ́dún pẹ̀lú bó ṣe gba sóòsó wọ́n máa ṣe òwe it is a pity for you. Bó ṣe gba sóòtó òòrò fi join ní Palace Akéwì of the Palace. It is a pity for you. Veland. Kábíyèsí o. Àwọn ayé ti gbẹ́sẹ̀ lé àkáǹtì Tóyà. Ok, bóyá o ti lọ bóyá o ti rúfin yẹn. Ṣé kó wà ní comment section kó máa gbọ́ bó ṣe ń lọ? Tóyà tó máa wà ní comment section kó máa gbọ́ bó bá ṣe ká òfin fún ẹ because tó bá rà dùn. Ṣé kò ní TikTok ni? Mi ò rò pé ó ìpé 1000 o. You don't have to into the palace yet. Ó ní kẹ́ máa ṣe àdùn ọba. Ó yá Tóyà ṣé ò ní TikTok ẹ ò ṣiṣẹ́ ni. Other account ni. But don't you have a backup account or a business account or something? Ó ní another day ẹ jẹ́ ká fi lẹ̀. Okay, another day. So ọba ipò tí ló fẹ́ jẹ ní Palace. Mi ò tiẹ̀ tí mọ iye ipò tó fẹ́ jẹ bóyá ó fẹ́ jẹ tinted woman of the Palace àbí ká fi jẹ olóyìnbó òfò of the Palace. Okay, ṣé ó ní first page ni. Mo believe pé máa ní oríṣiríṣi account. Ó yá your account ó yá that fan page yẹn ó yá fi wọlé náà. Kí lórúkọ ẹ̀ kí ni handle yẹn? What's the other handle? Tóyà.
ìwọ tó sọ pé ó ní husband yìí ò ní rí lágbára ẹlẹ́dàá mi lágbára orí mi ò ní rí husband ò ní rọ́kọ rídìrídì tó yá ló bí ta fan page ó yá sáré fìyẹn wọlé ò ní rí ọkọ yẹn èmi wá owó wá láàárọ̀ kò tó wá sọ̀rọ̀ ọkọ níwájú rẹ̀ àwọn tó wà nílé ọkọ gan wọ́n wá bó ṣe fẹ́ kúrò bẹ́ẹ̀ ìwọ náà ti fẹ́ lọ lórí ẹ̀ mọ́ inú ẹ̀wọ̀n rádaràda ẹ mọ̀ pé ilé ọkọ gba ẹ̀wọ̀n ni ara yín èmi ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi tó pẹ́. Senator ní sẹ́ẹ̀ báyìí Senator fi lówó bẹ́ẹ̀ dé. Níbo ló ti fẹ́ rówó fẹ́ lọ jí ni. Senator kí ló dé bẹ́ẹ̀ tẹ́ ó sábà. ẹ bá máa bá pé ìyàwó ẹ̀ nísìnyẹn bóyá ìyẹn ò tí ì gbọ́ pé mo ń ṣe bẹ́ẹ̀ dé. Max. Níbo Senator ti fẹ́ rówó. ṣé tóyà yìí náà ti send request. I will be ready tonight. You said you want to come with your backup. I got to go to Oba Onigbo Dale. Wo rídìrídì ẹ ti pọ̀ jù àtòyìnbó òfò tó máa ń sọ yẹn. Ẹlòmíì wo ló fẹ́ wọ palace níbi ìjọ ẹnìkan sáré sanwó palace káàfì yẹn gbéra díẹ̀ ìgboro rẹ̀ rìn sápá ẹ̀ ti wọra gan. Fílà ṣe bó sọ pé ó fẹ́ sanwó bẹ́ẹ̀dì lánàá sáré sanwó láàárọ̀ ẹ̀ náà kí lè fi gbéra láàárọ̀. Ó fẹ́ sanwó bẹ́ẹ̀dì o. Mo promise mi lánàá náà wọ́n mú kọ́ lánàá ni. Ẹ̀gbọ́n kì í promise yín so mo promise yín anything. Wo wá sórí láìfọ̀ mi lánàá àbí wo wá sórí láìfọ̀ mi lánàá. Mo wá náà. Kí lẹ sọ nígbà tí a ń sọ̀rọ̀ lọ ẹni ẹ máa tẹwọ́ ìsìn. No, ọ̀rọ̀ Mohbad lèmi àti yín sọ. Lẹ́yìn yẹn wo promise mi wípé owó birthday wípé ẹ máa san nígbà tí mo sọ wípé gbogbo àwọn èèyàn ti sanwó pé ẹ tí ì sùn fèmí lórí. Ọba rẹ̀ Starboy máa fún yín ẹ gbáwó lọ́wọ́ rẹ̀ Starboy owó birthday. Ló jẹ́ rí Starboy. Rí ó wà comment section mo rí rè ìsinsìn. Dissipate. Ọba máa wọ̀ rí máa tẹ́wọ́ sí lókì ọ̀rọ̀ tèmi rẹ̀ pé ìkànnì nígbà tó wá sọ láì máa sọ pé máa tẹ́wọ́. Senator Mo mọ̀ kí n promise ní. tó yà gan olówó birthday san rédèrèdè. Gbogbo àwọn tí mo gbójú ló ní palace wọ́n máa fún mi lówó birthday. Ọba kílódé tí palace yìí o kílódé tí kò lọ bó ṣe yẹ kó rí èyí ó kàn ń rí bákan bákan ó máa dùn lénìí ó máa rí bó bá tún silent lọ́la wáyé ó yẹ kó máa flow ni. Ibi tó bá ti ń dùn jù ikú tí fẹ́ wọ bẹ̀ nìyẹn kò gbọ́dọ̀ máa dùn kò gbọ́dọ̀ máa kóró kó máa dùn. Ewúro ní palace wà. Bible ẹ kàn silence kò yé mi o. Àwọn olówó ló wà ní palace lọ́dún yìí kò sáwọn ẹlẹ́bi oníwòròwòrò bí àwọn bèbí àwọn yìí bọ̀. Owó dẹ̀ tó wà lọ Vivian sin ọba Vivian sin jim tó bá rí di Vivian. Ẹni tó bá wà lọ́wọ́ ẹ̀ kò kí ń rojọ́ òfò káàkiri kò ní máa rojọ́ wẹ́wẹ́ kiri kò ní máa kọ́mẹ̀tì rádaràda tó yẹ kó máa kọ́mẹ̀tì sí under comment pẹ̀lú. Ìdíròǹkẹ́ send owó time is going send owó palace. Adéròǹkẹ́ yóò ní join palace ni. Sẹ́rí Adéròǹkẹ́ yìí mo fẹ́ fi ṣe experiment lẹ́pa látijọ́ tí mo ti délé ayé mi ò dólẹ̀ parí. Okay, so ẹ fẹ́ ní kinaka ẹ. Mo fẹ́ fi ṣe experiment. Kọ́kọ́ bèrè lọ́wọ́ kẹ̀kọ́ fi guide. Kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ ní comment section kó ṣe ó ní interest kó wálé ni. Adéròǹkẹ́ ọba ní pé káwọn kan fẹ́ mark register lẹ́pa wọ́n fi break record lẹ́pa àfà ṣé ó wà interested. Adéròǹkẹ́, do you have interest or not? Right, ronú sí comment tó ẹ drop. Bá mi sọ̀rọ̀ kíákíá kí tó mọ̀ nǹkan tó fẹ́ ṣe lórí ẹ̀ ó lè dọ̀la kí sọ pé mi ò ṣe máa wait and get lọ́rọ̀ mi. Wọ́n fẹ́ fi ẹsẹ̀ experiment mi ò ta sílẹ̀ parí láyé mi but ó ní sùúrà kan tó wá síwájú mi nísìn.
ẹnìkan tó lóun wà available yìí òun lẹ̀ papọ̀ ìdí ẹ̀ tóbi ẹ lè má láìkẹ́. mi ò tó lè parí láyé mi dẹ̀ mọ̀ kó tó. ọba adéròkẹ́ nípò wà ní school kò ní lè wá gba tibílẹ̀nì. mi ò kì í ṣe ẹ mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó ní stress tàbí kò ní stress èmi ló máa mọ̀. ṣé o máa débẹ̀ ṣé kò bá fẹ́ guide àbí. èwo ní àbí ò ṣe. that is my question. ọ̀rọ̀ palace kọ́ là ń sọ báyìí o ọ̀rọ̀ bí ọba yẹ fẹ́ break record là ń sọ. ìbá ní stress ọ̀pọ̀ ò ní stress tó bá ní stress ọ̀pọ̀ ò ní stress ọmọ pé mi. but mo lè èwo ni ìgbà mo lè fọ́ pa nílẹ̀ bàṣà. ṣé mo sọ fún ẹ pé mi ò nílẹ̀ pa ni mo fẹ́ gbè pé ni. mo sọ fún ẹ pé kò fún mi léèyàn ni mo rán ẹ sẹ́yìn mo ń bèrè pẹ̀lú ọba ogun àti have interest wàá dẹ̀ sọ fún mi èwo ni ẹjọ́ wẹ́wẹ́ ta ló ráyè gbogbo rédèrèdè. I no do just want to maintain the position of Akewi láàfin. ó ti sọ opinion ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ká má pàdé ìjọ tó bá tó pè mí máa ní káyà pa ẹ̀ dànù. má ta sí mi mọ́ nílé ayé ẹ o. irọ́ bíṣù àwọn lẹ́pa gbogbo àwọn lẹ́pa gan ló sọ pé ọba Solomon ìjọ dó wa kéde ẹ̀dó lẹ́pa kan kẹ́fí experiment tí mo sọ pé mi ò ṣe mo tó wá fúnra mi sọ fún ẹ o tó wá ṣe ní sàkàn yóò jomina bonati. bọ́ọ̀nà mo lẹ́pa yín kan báyìí tó gbé wá sórí láì fún dà kan báyìí tó lóun ta báàgì òun ta góòdì nǹkan kan ọmọ ẹ ó ní ṣòbò báyìí mi ìrántí orúkọ ẹ mọ. kò sí lẹ́pa tó lè dì í nà mi ò tí ì bá lẹ́pa tó dérò kẹ́ ìpàdé rí ó lẹ́pa tó gbogbo. ó lẹ́pa ó gbìyànjú. ó straight kanlẹ̀ ni àti kí a lè di àwọn lẹ́pa ni. ó straight kanlẹ̀. wà á ló kàn. kí ló tẹ́. ta ló ń jẹ́ Mọ́dúpẹ́ ọlá. ṣé kò ń ṣe àlè mi ń bọ̀ ọ̀ndà. ẹni tó bá ní stress ká wo picture ẹ̀ ká wo bó bá ṣe rí kò tó bá ti lẹ̀pa tẹ́ mo fẹ́ fi ṣe experiment lẹ̀pa mi ò kí n ta sí lẹ̀pa mi mọ̀ kó tó fà. kò ń ṣọ̀. Mọ́dúpẹ́ ọlá yá send request come on bless you. Fídíò bàbá. ó mà ṣe o. Okay. ọ̀ya pèsè kámẹ́rà káwọ̀ ẹ̀ náà. wà láì mi rẹ̀ ń tẹ́ gbé wọlé ọba. farabalẹ̀ ọmọ má sì dìde mo ti sọ pé kó jókòó. ọ̀ya ara máa yí díẹ̀díẹ̀ ta ló dáyẹ̀ ẹ́ nìyí ta ló bú ẹ̀yàn ẹ̀ sọ yìí. Bẹ̀bí mi. ok ọ̀ya máa yí díẹ̀díẹ̀. Ok. díẹ̀díẹ̀. lẹ̀pa náà lélẹ̀ náà it's okay. ẹ ti bímọ rí. owó ọba owó. gbàgbé owó máa fowó bá yí ẹ ṣe gbàgbé owó ṣé o ti bímọ. rárá mi ti bímọ rí. are you sure. I am sure. ìlú wo ló ń gbé. mo gbé ní Kòròdú Èkó. kí ló wá dé tẹ́yìn fi sọ àwọn ti tẹ̀ pa ní ẹ̀ báwo. ọba kò dé wá sọ kó wọ́ bra gan ọyàn yẹn dúró. ẹ ló yà mí lẹ́nu bóyá kẹ aṣọ tó wọ̀ yẹn ló fà á. sọ̀rọ̀ pé yẹn wálé. sáré change top yẹn kó kàn wọ bóyá bíi ṣimí àbí spaghetti. èwo ló jẹ́ spaghetti. àwọn ọlọ́kùn alápá tínrín yẹn. ok mo ń bọ̀. má wọrí má jẹ́ kí ní bọ̀bọ̀ yẹn rí nǹkan tí mo fẹ́ wò. criminal bọ̀bọ̀ ni so nǹkan tó máa ṣẹlẹ̀ ní. ọba ẹyọ tí náà mò ń ṣe. ṣé ìjọ wo ló máa wà available. ìlú wo lẹ́yìn wà. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ báyìí mo wà ní Ọ̀yọ́. ẹ jọ ṣé ìyàwó yín ò kí ń
a ò wọnú forget ilé ìyàwó má wọrí nípa tìyàwó. torí hòtẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ la máa ló last wọ́n hòtẹ́ẹ̀lì la máa ti pàdé má wọrí ní tiẹ̀ kò sẹ́yàn bẹ́ẹ̀. hòtẹ́ẹ̀lì la máa ti pàdé don't worry. So mi kì í ṣọ̀rọ̀ ilé mo máa lọ ilé. so far ṣeré bí ni mi ò ráyè sẹpẹtẹrì wọ́n ló fẹ́ sọ fún mi táwọn fẹ́ pàdé fún mi ni. àì má bínú sà. ṣèbí kí wọ́n ti gbowó ni ìgbowó ló bá. ọba ìlú lẹ́fẹ́ fún mi sà. ó tún lọ fẹ́ máa bá negotiate máa wọ́n máa fowó ba yé ẹ jẹ́. ó ti járàn kẹ́ èlò ló fẹ́ gbà. mi ṣe grandma mi gbé ṣọ́bẹ̀ mi so a fẹ́ ṣe. ọba ẹyọ lédi wa mú wa ṣeré ń bá ẹni jàre. wá ṣeré o. ó dàbọ̀ fẹ́ gbà how much do you want to collect. ọba ṣẹlẹ̀ fún mi ní 500k. ok màá fún ẹ ní 1.5. so ìjọ wo ló sọ pé ó máa wá. ṣé sí ìlú Ọ̀yọ́. mo máa wá lọ́jọ́ Friday. ṣé o ti ní WhatsApp number mi. kí lẹ sọ. ṣé o ní WhatsApp number mi. rárá bọ̀ yẹn follow mi bọ̀ mi ní WhatsApp number yẹn. ọ̀ya mo bá rẹ̀ kí sáà pè fún ẹ time is going. okay. mirror him kí ló dé náà ẹ fẹ́ parí ni. ó yá mo gbọ́. 081. yes. 34. 27. 67. 67. 56. 56. so mo fẹ́ mi ò dólẹ̀ parí láyé mi ọ̀rọ̀ bọ̀ ni mo máa ń sè. so I will be expecting you mo like ẹ bó ti ìdí gan lébe. àpá takú àbá àbàlagbà. àpá ń takú fún mi ní owó birthday. mo dúpẹ́ send request na mo dúpẹ́ come up. ta ló ń jẹ́ mo dúpẹ́. mo dúpẹ́ ẹni láì pò náà lẹ́pa ó dẹ̀ bọ̀ ó dà pé òun lẹ́ran nídìí ní tiẹ̀ ó máa lẹ́ran lóbò. mo lè I can pay any amount to make myself happy. ẹ̀yin tó jẹ́ pé mentality sápà ló wà lórí ẹ̀ lẹ́wọ̀ pé ẹ̀ lè fóbìnrin lówó gidi mo ti lè fóbìnrin ní 2 million 3 million kó lọ́ọ́ fi ṣe fàájì. mo dúpẹ́ wà sókè ní báyìí àgbàntà kú ẹ̀ fọ́ba ní owó birthday àṣé ọkàn níbẹ̀ balẹ̀ pẹ̀lú nǹkan tẹ̀ ṣe yẹn. mo dúpẹ́ ọlá yìí lẹ́yìn sọ. mo dúpẹ́ ọlá yìí ni ẹ invite ẹ bá. lẹ́pa ìròhùn kẹ́lẹ́pa tí wọ́n mú wá nígbà ni ò láìkí ẹ̀ mi ò ó ní nǹkan tó máa ń wò lára obìnrin kí tó lè sùn lé mo ti rí ẹ mo ti like ó ní nǹkan tó mo rí lára ó ní ajésára mo fẹ́ lo ògo ẹ díẹ̀ ni but ọmọ tó mú wá lọ́jọ́ yẹn mi ò rí ògo kankan lára ẹ̀. mo dẹ̀ tún rọ́mọ kan nígbà yẹn sìn mo mọ̀ yẹn ń tiẹ̀ òun kò rí lílẹ̀pa púpọ̀ bọ̀dẹ̀ ṣe kàtígórì àwọn ilẹ̀pa náà ló wà ó sì ó ì jẹun díẹ̀. kí lórúkọ ọmọ náà. Ọmọbọ́lá send request káwọ ẹ. òun ì jẹun díẹ̀ òun dẹ̀ máa ń fọ́ ọmọ ilé àwọn máa ń borí bọ̀ tó bá yọ ìjáàbù yẹn dànù báyìí ọba jábejàbe wà ńlẹ̀ o. Ọmọbọ́lá send request. Ọmọbọ́lá àwọn go ìjọmọlúwàbí go díẹ̀ náà ẹ máa bá àwọn àwọn bẹ̀rẹ̀. ó yá Rónkẹ́ send picture lè tó fẹ́ fún mi. hello. Ọba Solomon. How are you? Fine. Ẹ káàárọ̀. Ẹ ti lọ́kọ. Mi ò tí lọ́kọ. Ẹ dìde ká wò yín ná. Time is good. Mi ò. Ẹ̀yin ní kẹ́ gbé wá iwájú ya ti mọ̀ pọ̀. A ò rí ẹ̀yin yín wò mà yí time is going. Ṣé ẹ ti bímọ ni? Mi ò tí bímọ o. Pẹ̀lú àpò gàgàrà tó wà níwájú yín. Mi ò tí bímọ. Ẹ sọ. Mi ò tí bímọ. Ìlú wo lẹ ń gbé? Àkúrẹ́. Àkúrẹ́ o, báwọn ṣe lè ṣe o. Ṣé ẹ lè wá bá mi nírèlè? Èbo ló ń jẹ́ rèlè lókìtìpupa. Yes, after Òkìtìpupa, after ọ̀rẹ́. Okay. Ìjọ́ wo lẹ lè wá?
throughout the weekend. Okay, ikọ̀ tó máa ń ṣẹlẹ̀ nísìnyí wípé ṣé ti ní WhatsApp number mi Mi dání. ò ní o. Ó yá sáré mú bá ìròyìn kí sáré máa pè fún Ó yín. yá ẹ pé. Ẹ jọ ṣé ẹ lè bá mi mú lẹ̀pa kan dání? Mo wá lẹ̀pa tó fẹ́ fi ṣe experiment. Lẹ́pa àbí? Lẹ̀pa tó straight tán tòbòtòbò. Mo ti gbọ́. Okay, ó yá. Ọ̀hún ti promise and pray fọ́ba o. Ẹ pé nọ́mbà yín. Ṣé ẹ máa sọ iye tẹ́ fẹ́ gbà ní àbẹ́ ẹ̀kọ́ fẹ́ kí ta yín lọ́rẹ tẹ́ bá dé? Ẹ bá mi sọ̀rọ̀ ṣé ẹ máa sọ iye tẹ́ fẹ́ gbà pé ẹ fẹ́ wá visit mi àbí ẹ̀kọ́ fẹ́ kí ta yín lọ́rẹ tẹ́ bá dé? Ó dà pé woman yìí kó dẹ̀dì ló fẹ́. Èmi ò kí ṣe kan kó dẹ̀dì o. Wait and get lọ́rọ̀ mi. Wọ́n dà pé nǹkan gan fọwọ́ bóyá nǹkan fọwọ́ tẹ wọ́n dì bákan bá kàn ṣàn rẹ́rìn-ín kàn rẹ́rìn-ín outside. Ṣùgbọ́n ẹnìkan wà nísàlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n dà pé nìkan fọwọ́ tẹ̀ dí wọn fọwọ́ tẹ ọyàn wọn látọwọ́ ẹ̀yìn báyìí. Ní màsáàjò gan. Ọmọ Bọ́lá send request na show wine ọba ni. Ẹ wá ta lọmọ Bọ́lá yẹn, ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọmọ Bọ́lá yẹn mo. Kábíyèsí o. Mo rò bẹ́ẹ̀ nǹkan fẹ́ gbé kó jáde ni torí báwọn máa ń gbé kó jáde ṣe máa ń ṣe kámẹ́rà ni. Rárá, òjò fẹ́ rọ̀ ní so wá ń fẹ́ àtẹ̀gùn mo fẹ́ kúrò. Ok, ẹni tó sọ pé ó fẹ́ fún mi náà dà, where are they? Ó ti lọ bí iṣẹ́ ọba. Wait and get lọ́rọ̀ mi kí ni ti ń pẹ̀lú Ẹ ti sọ pé kí n sẹ́ndì picture ẹ̀ fún yín ọba. Ẹ ó yá sáré send ẹ̀ ká wo. Màá lọ sẹ́ndì ẹ̀ máa padà wá. Tó o tí lówó tó fẹ́ fi gba wọ palace. Ọba mo wà ń school even gan mo ṣe exam lọ́wọ́ èmi mo dẹ̀ ń sanwó. Kí ni school ní ṣe pẹ̀lú owó tó fẹ́ send owó lákàntì? Ọbẹ̀ mi mò ń sponsor ara mi pẹ̀lú àbúrò mi. Iṣẹ́ wo lẹ ń ṣe? Sá. Iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́? Ṣé ìwé nìkan lẹ kí tẹ́? Ọlọ́pàá dẹ̀ ni mí. Ṣé iṣẹ́ ọlọ́pàá àti iṣẹ́ akéwì nìkan lẹ ń ṣe? Wọ́n ní mò ń ṣe bẹ́ẹ̀ ni sà. Ṣé wo lè ṣe pè níwájú ayé lálá? Pé iṣẹ́ yẹn nìkan ni mò ń ṣe àbí? Iṣẹ́ nìkan ló ń ṣe pé ò gbowó lọ́wọ́ ọkùnrin. Ẹ̀ ń pèsè ẹnìkan ló ń jáwó ló mówó wọlé. Ọba mo lè fi gbogbo nǹkan tí mo ní tí mo fẹ́ ní mo lè fi búra. Ó da ìjọ tó bá ní pẹ́ tó ṣe. Mi ò lọ́kùnrin tó ń kówó fún mi bá tí mo ní boyfriend gan mi gbówó lọ́wọ́ ẹ̀. Hello, a ò ní pẹ́ tó ṣe ìjọmọlúwàbí wa wá búra léwájú àwọn awo. Ọba kò sí wàhálà èèyàn tí ò bá ti jẹ gbì kò lè gún gbì kò sí wàhálà. Ó ti yé mi. Mrs. Adéyínká mo kí yín máa ṣẹ̀wà pa ẹ kújọ́ mẹ́ta. Mírọ̀hìm èlé lẹ fọ́ba fún birthday. Ta ló jẹ́ Mírọ̀hìm? Ọba ẹ̀ rántí Mírọ̀hìm gbà Mírọ̀hìm Scotland. Obìnrin àbọ́kùnrin? Ọkùnrin ó ní more guts less ego yẹn. Anybody bá ti fún mi lówó lẹ́ẹ̀kan tí ò ti fún mi mọ́ mi ò mọ́ mọ́ ó ti lọ rè. Bó ti fún mi lówó ẹ̀kan bí ò bá ti máa fún mi lówó yẹn constantly mi ò dá ẹ̀ mọ̀ mọ́ mi ò kí ń dá èèyàn mọ̀. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń fọ́lọ̀ mi ẹ lọ́wọ́ mi ò fẹ́ kọ́kùnrin fọ́lọ̀ mi obìnrin nìkan kó fọ́lọ̀ mi o kò sí nǹkan mẹ́fà ọkùnrin ṣe ń dí ẹ̀ mọ̀ bí lórí kíní mi o. So ọmọ Bọ́lá yẹn ò fẹ́ wá sókè àbí ó fẹ́ máa bóbò sá. Side chick mi ni mo ṣì ń rò bóyá kí n fẹ́ sílé àbí kí n máa fi wọ́ kàn ní. Bóyá tó dẹ̀ ní ìfẹ́ ó respect. Ọmọ ìyá sẹ̀lẹ̀ náà fún mi lówó birthday. Mo dúpẹ́ ọlá mo fẹ́ kó wá sókè mímọ wá ètò yẹn ń sá. Mo dúpẹ́ ìwọ náà wá sókè ìbádé ẹ̀ lèèyàn sá pọ̀ mọ́ náà. Àkáǹtì nọ́mbà mi ló wà ń sàlẹ̀ yẹn tẹ nǹkan birthday sójú ẹ̀ ká máa ṣe fàájì lọ. Ó mà ṣe o. Ayé ìgbà tí Instagram sì jẹ́ sáà. Wọ́n ń tà ní sẹ́ẹ̀. Ọba ilé ló ń tà fún yín fún bẹ́ẹ̀ ló yẹ kó ń tà náà tẹ̀wọ̀ bẹ́ẹ̀dẹ̀ wọ́n ń tà ò fọ́ba lówó bẹ́ẹ̀dẹ̀ o kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn. Ta ló jẹ́ ọ̀tá? Wọ́n ń tà èèyàn yín pàdé yín ọba. Ẹ ò kí n bẹ́ẹ̀ lébi sí. Owó wà lọ́wọ́ wọ́n ń tà ọba jàbìjàbì wà lọ́wọ́ wọ́n ń tà. Táìmù tó rí ṣe làjọ ń ṣe but for now mi ò máa mọ̀. Ọba ọ̀rọ̀ yẹn pọ̀ owó ṣì wà lọ́wọ́ wọ́n ń tà ìyẹn ní pé kó tẹ̀ máa ní kó máa surprise yín sìn. A ní kò rí sí mọ́sẹ̀ kò tó bá yẹ pé táìmù tó sì rí ṣe yẹn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ di owó mi bẹ̀rẹ̀ láti 500k.
ṣùgbọ́n nísìnyí kò rí ṣe mọ́ ẹni àti ẹ̀ oníkan papọ̀ mọ́ ní ráyè àbí kò gbọ́ pé fẹ́ ṣe birthday ni ní àtàpàkùn fẹ́ sọ fún mi pé òun gbọ́ pé Baba Solomon ṣe birthday. ọjọ́ wọn kúrò gbogbo wọn rí post náà mo rí comment everybody ń bẹ̀. wọn ò rí ṣe mọ́sẹ̀ kì í ṣẹjọ́ wọn òbòlé láti affect owó wọn ti lábò owó wọn ti ní infection. Jopi eléyìí fọba fún birthday bàbá olówó UK gbogbo yẹn fọba olówó fún birthday kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o. oògùn ti bàjẹ́ lára wọn mo máa tún padà lọ rí. mo máa ní láti rí inú àwọn ṣẹyìn àtàwọn àfọ̀ṣẹyìn yẹn nìyẹn. ká má tẹ̀lé rẹ́ nìkan nínú wọn bóyá Baba Solomon yà gba 1 million. Captain Perry bobolibo. Captain Perry ọba ilé ní Captain Perry fún yín fún birthday àbí kò fún yín nìkan. wọ́n kọ́ bọ̀ kò fún mi. ọba yẹ kẹ́ block àwọn epo yẹ kàn kí n block yẹ kẹ́ block everybody. Captain Perry ti krẹ́. ẹ kẹ́ change yìí sáko yín. nǹkan tó yà mí lẹ́nu lọ́jọ́ birthday nìyẹn Ọlọ́run kàn gbé ọkùnrin kan wá from Norway ó kàn fún mi láyọ̀ ńlá méjì láyọ̀ gàgàrà ńlá yẹn méjì wá wò pé who is this person mi ò mọ ẹni ẹ̀ dàárọ̀ yìí. Ọlọ́run tóbi o. Allahu Akbar. Ọba I get baby for you baby tó bá ní kó send picture sí DM. ó pẹ́ ọdọ sẹ́ni yẹn o. How much I give Oba? I know they do Ojutaye. Kabumaka. Buy your daddy go front to. Kabumaka. O lè rọrùn wọ̀ wàláì. Kabumaka gan o lè fọba ní kankan bó ẹwà ẹ wọ́ ṣọ́ fún mi. Láàárọ̀ aago 6 òun ló kọ́ fi àwọn ẹsẹ̀ mi lọ́wọ́ ẹ ló Ọba how much do you want me to give you money 5 million. Money 5 million. Ó wá ní no problem I get back to you. Dàárọ̀ yìí wọ́n náírà wọlé. Kabu you get back to Ọba. Kabu forehand mi o. No, ṣe bẹ́ẹ̀ now. I'm going through enough. I've been a lot. Kabu no be so. Finland is Oba catching cruise or serious with the issue. Oba is not Oba Ṣọba máa ń catch cruise ni. Ẹnìkan DM mi pé ẹlẹ́nìdílẹ̀ pa fẹ́ lálẹ́ pa kan pé ṣe serious abẹ́ ń catch cruise. Cruise àwọn ọmọ oró yìí kẹ̀. Wọ́n mọ iye ìta ti fi cruise tó dànù. Ok, wọ́n rò pé mo ń ṣeré ni. Wẹ́láì, Ọba ṣẹ́mi tó sọ bẹ́ẹ̀, ṣé kí n sọ ẹni náà fún yín? Ta ni? Màá kọ sí yín WhatsApp. Kọ́ sí mi bóyá kò fẹ́ kó ká sí. Ṣé àwọn arábí rò pé mo ń ṣeré ni? Àá fi cruise gbá pátá nídìí ẹ̀. Kí ló ń ṣe àwọn arábí kẹ̀? Ṣebí cruise ni Vivian fi wá jókòó lótẹ́ẹ̀lì náà. When daddy me don't do this for me, Joe. Lẹ́yìn tó ti mú kí lórúkọ ẹ̀ yóò kí ló ń pè kí ni àgọ̀ ọmọ títàn pè lágọ̀ ẹ̀. Ọba mo mọ àwọn tó yọ tí wèrè wà Nàìjíríà gan. Ọba mo ti send message tí ṣe message tó wọlé lórí fóònù yín sísìn ẹ wò. Orí Instagram mo ti send ẹ. Instagram ló ti send ẹ. Ó máa pop up lórí fóònù yín lókè. Yá kí n wò ó bí. Ẹ̀wẹ̀ má dárúkọ ẹni náà. Ó rò pé mo ń ṣeré ni mo ti rí. Wàláì. Tó bá serious ó ti yá nà. Kò sí táìmù ọlọ́sùn lè wò járe. O tètè jára ẹ kó wọkọ̀ ayọ̀ ọlọ́run dọ́ọ̀lù ara bó ti dọ́ọ̀lù ara ẹ ti ẹ bá ẹ finally ni. Bó ti dọ́ọ̀lù ara ẹ bọ́kọ̀ ayọ̀ bá ti lọ.
ọ̀gá no be cruise jàre èwo ni kíní no be cruise. ta ló sọ pé cruise bẹ́ẹ̀. So lọ continue iṣẹ́ kàlàs kò jù bẹ́ẹ̀ lọ. ta ló sọ pé cruise bẹ́ẹ̀. Òun náà ló ṣì ń bá mi sọ̀rọ̀ mo sọ fún pé kò ń ṣe cruise o. bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé pé tó bá wọn pé wọ́n fẹ́ wá kó máa bọ̀. Hello. wàá sórí rẹ̀ yà. ta ló ń sọ̀rọ̀. láti bò. àti dóra rí. ṣe ẹ nídìí. ẹ ló mà ṣe ẹ nídìí. ẹ sọ̀rọ̀ kíákíá time is going wait and get. kí lẹ wí. Bí àgbàlagbà yẹ. ó dà Bí mo kàn wá. ẹ bá ti rẹ́ẹ̀dì kẹ́pẹ́ padà mi ò ráyè ṣẹpẹ̀tẹ́ bọ̀. Wọ́n lọ́dọ̀ yín náà ó yẹ kẹ́ ti wà ní bí past 7 bí past 6. Bí mo máa pè yín èmi àti yín lọ́rọ̀ kan tó wà important máa pè yín tó bá ti di bí 8 àárọ̀ lọ́dọ̀ yín. níbo mo ti fẹ́ rówó pop. pa ò rí owó. ó yá Vivian send request wo ní irọ́ ni mo pa kó wá búra lójú àwọn ènìyàn. Ọba ìjẹ́ bá mi gbé Kàbú máa kàwá sókè. Ó dàbí Kàbú ní nǹkan tó fẹ́ explain. kó wá búra lójú gbogbo àgbáyé. Ok, pa kò sí wàhálà. Dáàdì Kàbú máa kà. dáàdi ara ẹ ló jẹ ní ọmọ ayé. Dáàdì ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo lè fẹ́ sẹ́ndì lówó yẹn but Sterling Bank ló ń ṣe bí wèrè. mọ̀mọ́ òun ló ṣe bí wèrè. Sterling Bank ò ṣiṣẹ́ ẹbẹ̀ lọ́rùn tó ń lo Sterling Bank. tẹ wá fi ìwàkiwà tẹ wá fi àwọn ìsẹ̀mí lọ́wọ́ láàárọ̀. Dáàdì mo ní èlò lẹ fẹ́ ní 5 million èmi kò ò ní 200,000 nínú àkáǹtì. Wọ́n á lè sọ fún bá pé ọba ok 5 million yan ìdá mẹ́wàá ẹ̀ mo lè san o ìdá méjì ẹ̀ mo lè san o ìdá mẹ́ta mo lè san. 200,000. ẹni tó bá lówó lọ́wọ́ ló máa ń béèrè lọ́wọ́ yẹn pé ló fẹ́. ìgbà tó mọ̀ pé òòrì sí wàá ti sẹ́ǹdì 10,000 tó ń sẹ́ǹdì tẹ́lẹ̀. Dáàdì ẹ má bínú Ọlọ́run á jẹ́ kí n rí ṣe ẹ má bínú dáàdì ẹ má bínú. Ọba bèbí àlọ́ wà lórí oko. kó máa dókòwò fún ẹ lọ́nà. Dáàdì ṣe bó ṣe dókè. tẹ́ mi sí ni. mi ò kí mi sì yàn. But dáàdì ṣe ẹ lọ́ọ̀fù mi ṣe bẹ́ẹ̀ láìkì mi. àwọn sẹ́ẹ̀tì òrékè lẹ́wà àwọn sápá pípò mi ò bá wọn ṣe mọ́. Ọba ẹ̀mí nílẹ̀ dóòrè kiri ẹwà kó tiẹ̀ tó já pamọ́ yín lọ́wọ́. ẹ̀mẹ́ta pé la máa ṣe. Kálẹ̀ dán ọmọ yẹn bí ẹ̀mejì ni ó sì máa wà lọ́wọ́ yín dísìn kì í ṣe bó jápa kò rí ṣe ni kò mọ bó ṣe ń náwó. ẹ tọrẹ ẹ gbé dórí méje ni ó yẹ kẹ́ dórí ẹ̀yin náà àwọn ọmọ yẹn kí máa tó bá dó wọn dórí méje wọ́n máa tẹ̀ pa síbẹ̀. ó láàjì ó fẹ́ padà dì mí kí dáàdì mi ṣe méjì mélòó la wà dáàdì. méje náà ni normal counting ọba ń dúró lórí mẹ́ta. dáàdì ó láàgì ṣọ́ọ̀bù ẹ̀ jókòó lọ yàgò máa ṣe ṣọ́ọ̀bù ẹ̀. ọba ọmọ yìí kọ ẹlẹ́yà tó máa ń borí kí lorúkọ ẹ̀ Yínkusta. mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. ọba ìmọ̀ ìlẹ̀ dó Yínkus. mi ò ráyè dó yẹn lọ kó tún lọ. bọ̀ Yínkus máa ń wá dáadáa máa ń jí lọ wá láàárọ̀ lálẹ́. ọba ẹni tàbí wá fẹ́ wá sọ́dọ̀ mọ́ ṣe menstruation. ọba ẹmẹlẹ dé ìyàwó lè. mi ò rí ìyàwó lè rí. ọkọ ìyàwó ni ọba kàbúmàkà fẹ́ sẹ́ẹ̀tì ọba ìmọ̀ bóyá ẹ̀yin lẹ̀ lọ́mọ àbó ló ń lọ́mọ lọ́ ṣe DNA. mo fẹ́ béèrè lọ́wọ́ dáàdì mi ni bóyá wọ́n ti dé ìyàwó lè rí. wàá lọ ṣe DNA ní kò lè fi kọ̀ fáwọn tó lọ́mọ. Aderoka, I don't understand you. Ọba sí I will not come BK to palace ni kí ló ń tra àti sọ. No, she will not come back to palace. Send owó ẹ. You can come back na 100k ni. Ọba dey send owó ẹ. Daddy, do you miss? Just mi ò kí miss ẹni tí ò rí ṣe ṣe. Daddy, ẹ ká máa lọ TikTok kí lọ fún yín ní igewédú 10. Convert igewédú ẹ sí náírà kó send ẹ sọ́ba. Wọ́n 500 naira náà. Send ẹ
Ige Ewedu kan is over is about Eloni. It's over 100 naira. Daddy, It's over 100 naira, it's about 140 or 160. Daddy, àní mo máa ń fi ilà là ń gbà mí. Kí la jẹ́ ń ṣe? Nípa fẹ́ fún mi ní iṣẹ́ tí màá fi ní owó tí màá fi kó ní elébi. Ó di àwọn ọ̀rọ̀ ọdẹ Ògbà àgbáyé. ẹ tó ti lọ lónìí. Ọba àwọn èèyàn máa hangi o, ẹ máa dá àwọn ìbò ìwọlé máa hangi sí ìbàyí, ẹ máa ní láti pa láìfi létà, ṣẹ́rí. Tí àwọn èèyàn ti hàn gbà. Adérónkẹ́ ti hang, ẹni tẹ́gbé wọlé ń sìn sí náà ti hang, official mi, ok, ẹni tẹ́gbé wọlé ń sìn yìí ò hang, but Adérónkẹ́ ti hang àti official mi Andy. O lè wọ palace láì sanwó, àwọn àfẹ́ aláwọ̀ ní palace wa. Àṣànú gẹ̀mọ́ ní kọ́ máa tó. Adérónkẹ́ jọ send request padà wá sókè sódà wá bọ́lẹ̀ fúnra rẹ̀, wà lè kúrò lára àwọn tó ti hang yẹn. Adérónkẹ́ send request wà wá live lórí live fúnra rẹ̀. Ó dà ń pẹ́ ọ̀dọ́ ló ti ń rí wọn ibi ìbàyí na you ọba mi àdèsí. Àwọn márùn ló wà lókè mi báyìí, àwọn márùn. Ẹni mẹ́ta ni mi rí. Wọ́n ti gbére kan wọlé kò tí ì wọlé bóyá nẹ́tíwọ̀kì. Nǹkan tí mi ò fi gba ti Instagram ni rubbish wọ̀nyí tí wọ́n máa hang. Ìdí tí mi fi gba ti Instagram ni. Ọmọ wọn ló lọ ń like picture mi yìí, èyí máa like obìnrin gan, bá mi wá sí DM mi o, má kàn lọ like picture mi lásán, wá sí bá mi sọ̀rọ̀ ní DM. Oró kẹ́dẹ̀ tí wá yẹ̀ rẹ̀ kẹ́ gan. Ó dà pé ó ti ń jọbẹ̀. Lady bó ṣe ó straight kanlẹ̀ ó dẹ̀ fresh kanlẹ̀. Ọba mo máa ti hard. Hard as how? Ẹ wo, mo ti hard wait a little bit. Ṣé ti rí? Sáládì oyè yìí. Ó fún ẹ̀ pa àwọn tó ń kó bá rìn wọn ò fún ẹ̀. Eléyìí tó send sí mi sí mo ti wo picture ẹ̀ kò fún ẹ̀. O ní àwọn lẹ̀pa tó fún ẹ̀ gidi lọ́wọ́ ni. Ọba wọn sanra jù, gbogbo àwọn ọ̀rẹ́ mi ló sanra jù mí lọ. Lè fa ayé ẹ̀ jẹ́. Gbogbo wọn náà tóbi jù mí lọ ọba. Rádaràda àbérédèrèdè ló ń jẹ́ pé má padà gbọ́ fà lọ́wọ́ ọba last. So kí ló wá sọ ẹ́ sì tó máa padà lọ rí ọ̀rọ̀ mi rò àbí o ti. Ọba mo fẹ́ padà wá sí palace. Mi ò sọ pé mo ní ìdí ẹni palace, a ní mo fẹ́ ṣe experiment ẹ̀ pa sí wá sí àbí òsì. Ọba rárá mo wàá ṣe tún gbowó ọba ò ní ṣe lásán, ọba ò ní ṣe pé thank you, God bless you. Mi ò even if I want to fuck anyone I like, not because of money. Ògo ẹ tó máa gbéra o, ògo ẹ máa tàn ó mọ̀ ó. Ewì tó ń ké máa tún lọ jù báyìí lọ o. Ó di global nìyẹn tó bá ń gbọ́ we global now. So I have to fuck Ọba before I become global. Àgbà ní tó la ọba. Sẹ̀mí yàtù. Ọba sẹ̀mí àti yín rè. Èlò ṣe sẹ̀mí àti gbin lówó bẹ́ẹ̀ di ọba. Elébi ni lédi hàn kò rí ṣe mọ́. Sẹ̀mí àti oṣù ọ̀nà. Ó rí ṣe tẹ́lẹ̀ mi ò mọ ọkọ̀ tó ṣe lọ́jọ́ mẹ́ta yìí. Àdìgbà tó ti gbé bẹ́ǹsì máa yà ní òtí owó sẹ́ǹdì mọ́. Mama send $10, $20 owó tó dẹ̀ sẹ́ǹdì owó gẹ̀ẹ́lẹ̀ ló sẹ́ǹdì. Àdìgbà tó ti gbé bẹ́ǹsì máa yà mi ò jẹ́ ẹ̀ mọ́. Bí ìkálẹ̀ wà palace ẹ máa ti jẹ fáìnì tó 5,000 times. Ọba mo sílé kò mọ báyìí o. Abuja mo wá sí. Wọ́n ti transfer mi lọ sí Abuja. Abuja Malolity Cabality. Ẹ wá bá mi ní wá gbá London sí.
Mo ti wá first record answer. Mo ní kó wá bá mi ní Wàgbàlàndà. Ọba. Tí o lè wálé ní àbí o lè wá? Ọba mi ò lè wálé ní mo ń ṣe exam lọ ọ̀sẹ̀ mi ò lè wá. Ìjọ́ ló máa lè wá? Ọba èmi ti mi iṣẹ́ gbó. The same thing ni Abuja lájọ wà náà. No, like ọba ẹni sùúrù mi sọ pé right now wọ́n sọ pé mo ti get the point yẹn wọ́n náà fẹ́ máa ṣe bí ẹni tó ń bá mi sọ̀rọ̀ ń DM yẹn kò fẹ́ kó jẹ́ open ẹ̀ ẹ̀yin dẹ̀rẹ́ wà transfer máa ń gbé ìgbà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tí ń lélẹ̀ ẹ̀ kí n. Okay, let me just talk straight. Tó ṣe bí òwe kábíyèsí ṣàkátà pàrọ̀ là ń sítọ̀ èmi ò ní pẹ́ kọ̀rọ̀ sọ̀rọ̀ èmi ni mo lọ bèrè lọ́wọ́ Finland pé ṣé o bá ń catch cruise àbọ̀ mi nẹ̀ I said it because I thought it was cruise. Why do you ask that question? Ọba torí mo rò pé cruise ni. Mi ò kì í ṣe cruise gbogbo àwọn òrékè lẹ́wà ló tó wá gbaṣẹ́ sára gbogbo àwọn simbi àwọn sinmi gbogbo ló tó wá gbà nǹkan sára. Ọba rárá o I'm just 23 years old. Okay, under age ló ṣe wà rí. Ọba sinmi ọba ká ní. Ó ní mo fi sọ pé kí n maintain palace chanter akéwì ọba. Má wá sí palace mọ́ ẹni tó bá wá má wá sí palace mọ́ ẹni tó bá wá lè dókò gbọ́dọ̀ wá sí palace. Ọba kò sí wàhálà kò sí problem. Ọba ẹ̀mẹ́lẹ́lẹ́ ẹjọ́ sinmi náà. Ìyẹn wọ 55 o. But why tuntun ṣe wà kó how yẹ kí sinmi wà lọ́wọ́ ṣíwẹ̀ kó wà lọ́wọ́ yín dísìnyí. Ṣé sinmi? Sinmi ti wà lọ́wọ́ medicine náà tó yẹ fún mi ní 50,000 èsì kò tí ì gbọ́sẹ̀ kan náà. Mo rò pé méjì ń jà tó bá ti ń tẹ gift kò ń tẹ gift sẹ́yìn àwa ló máa ń tẹ̀ sí. Sinmi àti ẹ̀ ọjà. Ó kàn ṣojú ayé fáwa lórí TikTok ni. Onídìrí tó fi ń play game títí ẹ̀. Ọmọ oró mi sinmi wà ń bẹ orí ẹ̀ wà ń bẹ. Ọgbọ́n ni sinmi náà. Sinmi ò dàbí àwọn òrékè lẹ́wà tí wọ́n ṣe kárí mi. Ọba sísí mi ò lè wọ ààfin mọ́ ṣé mo lè ṣe Sentfort? Ó ní Sentfort. Ayẹyẹ ó dàbọ̀. Ẹ̀dùn wá fẹ́ ṣe. Kò sẹ́ni tó ní kó bá wà ààfin náà ṣe 100k péré ni ó lè 100k lọ lórí live yìí sí ìdáhùn ìtẹ́lẹ̀. Mi ò lè wọ ààfin mọ́ because ọba ti give rules. Okay, mo lè wá ṣiṣẹ́ àbí. O ò lè wá ṣiṣẹ́ láàfin àfẹ́rẹ́ láàfin mọ́. Ló máa ta okay, mo lè wá ààfin. So èèyàn tọ́ba ò bá ti lè rún kò má wá sáfin wá ṣiṣẹ́ láàfin ọba kò sí wàhálà mo ti jọ̀wọ́ àfin ṣé mo ṣáà lè ṣe Sentfort. Ó yá sáyé ṣe Sentfort with 500,000. Ọba ẹ jẹ́ kí n chant bí a máa ráwọn èèyàn tó máa bá mi sanwó mi. Ó yá now wait and get. Ọba ṣé kí n bẹ̀rẹ̀. Ṣé kìí ṣe bó fẹ́ níbi tó bá kéwì níbi máa já ẹ̀dá mi. Mo fẹ́ tọrọ owó ni ọba ẹ̀ pè mí wá sókè kí wọ́n á kéwì àwọn. Ó yá tọrọ ọkọ tó fẹ́ tọrọ láti. Tó bẹ́ẹ̀ sí àgbàlagbà oyè tó wà lè bàbá àgbàlagbà. Tó bẹ́ẹ̀ sí Mr. Coat Mr. Tapping. Mr. Coat ní sẹ́ tó bẹ́ẹ̀ sí bàbá àgbàlagbà oyè. Sẹ̀mí àti so possible kí mi máa ṣe bẹ́ẹ̀ dé kó má lè fún mi lówó. Ọba ẹ gbé Sẹ̀mí àti ẹ̀ wá sókè ọ̀dọ̀ mo tẹ̀ fẹ́ bí nìkan. Sẹ̀mí àti òkè ń wá sókè ọkọ ẹ sọ pé ọjọ́ tó bá ti wá sókè ló máa lè. Ọkọ ẹ ti fún ní ọ̀dà pé kò gbọdọ̀ wá sí Instagram ọjọ́ tó bá ti wá sí Instagram. Mr. Tobe ẹsìn ilé rẹ fọ́ bájọ birthday. Níbo ló ti fẹ́ rí ìyẹn eléyìí jẹ́ igi wédú. Na no show love o na no show love o no be so. Ṣé kóòtù lẹ́rọ̀ pé wọ́n wọ̀ ń bí ni ká máa wọ kóòtù lẹ́rọ̀ pé wọ́n fi lówó lọ́wọ́ ni. Mr. Tobesi tó sọ pé òun fẹ́ fún mi láwọ̀dù tó fún mi $20,000 láwọ̀dù. Wò gbọ́rú ẹ̀rí. Wò gbọ́rú ẹ̀rí. Wọ́n bá kò ṣẹlẹ̀ rí ọba. Tobesi wá sí on live ó sọ fún mi pé Ọba Solomon I want to give you award with wonderful something ìgbà tó tẹ̀ máa fún mi lówó fún mi $20,000 mo wá sọ pé Mr. Sapa kí ló ṣẹlẹ̀. At least téèyàn bá sọ fún mi pé òun fẹ́ fún mi láwọ̀dù at least wàá fún mi ní jíìpù kan pẹ̀lú $1 million. Èwo ni award $20,000 kí ni mí ní award ìjọ ẹ̀ mo ti sọ pé
tẹ́nibọ̀dì bá tún fún mi láwọ̀dù káyọ̀rá padà ní mi ò fún àwọ̀dù kí ló jẹ́ àwọ̀dù pákó ta ló ráyè gbogbo yẹn. wọn láàdé rọkẹ mọ orí ẹ lórí fóònù wájú mi yìí o fóònù mi mo fi ń wọ ẹlẹ́gbẹ̀ẹ́. ẹnibọ̀dì kò sí wàhálà. má fún mi láwọ̀dù sápá ibi tí ọ̀dọ̀ mo rẹ̀. ti ń wò lélẹ̀. So Captain Perry kan mo fẹ́ ṣe sendport láàfin ọba Solomon. èwo ni ọba sendport Yorùbá. tí ọ̀gá jẹ́ wá owó tó ọba máa ní fi wọ pálásì padà. ọ̀yá wa máa lọ ẹjọ́ ẹ pọ̀ jù ń tèmi rídìrídì àwọn lẹ́pa iná ìdílé mi fi ń dó wọn ní ẹgbọ́n kan ni wọ́n ìṣe ni wọ́n máa mọ̀ kan tó máa ń lọ́mọ̀ kan that is how àwọn lẹ́pa máa ń ṣe ìgbé ayé wọn bá tèmi jọ. ọba òrékelẹ́wà náà mi sì yẹn bá àgbà sókè ká tẹ̀ wọ́n lẹ́nu. ìdí láìkò òrékelẹ́wà nìyẹn òrékelẹ́wà wait and get ni kò fòbò sáwọn. cash blood oṣù wa lórí àpì. òrékelẹ́wà send request nájà wo bóyá ọyàn ẹ ṣe ìdúrà bó ti dà bí o ti lọ bọ́ sọ àwọn press yẹ. jẹ́ kí sàánú ẹ̀ gbogbo wá sókè ẹ̀kan mi ò kí ń bá ẹlẹ́bìnrin mọ́. wá tó bá tàn kí wàá fọyàn ṣáà má wá sókè o wàá gbé kámẹ́rà dáadáa tó máa rọ́yàn o òun ni kíní. Oba, I miss you, God. Oba, mo miss you, oh my God. Oh, God. kí ló ṣe lè ọ̀gá gbé kámẹ́rà sílẹ̀. Oba, me, oh, my heart beats for you. Mwah. ní kíni. Oba, mo miss you. Kò yẹ kí n ṣe báyìí fún wa, Oba. You know, but without us, there is no you. Without you, there is no us. Oba, Joe. Eshiwale, Joe. Ah, God. Oba, mo miss yín. ọ̀gá position fóònù ẹ kó jẹ́ ká rí nǹkan tá a fẹ́ rí. Ọba ẹ̀gbọ́n tó bá ti fún mi go ahead kò sí wàhálà. gbé fóònù sílẹ̀. wá sílẹ̀ èdè tí ń bóra ni. ọba kò pa tẹ́lẹ̀ náà ó kàn bá kẹ̀ ọ́ pù. Oníkúrẹ́. Ó lé mi bá kẹ́ ọ́. Ọba mo miss you, I say to God. Ọba ẹ̀fẹ̀ ẹ̀ kí n sáré ṣe 360 fọ́ba. Ọba ọba ṣẹ́rí mi báyìí. Ṣẹ́rí mi. àwọn alédè ṣe wà ń bẹ̀rẹ̀. mi. ọba ṣe ó yẹ wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. People bá ṣe ń smile. People bá miss me. Normal. Ọba èmi náà. ok níbo ló wà presently báyìí. Mo Alábẹ́òkúta. ṣé o lè sá lọ gba yàrá kan kí wàá bá a ní yàrá yẹn nísìn. Kò sí wàhálà ọba ẹ máa bọ̀. ok jẹ́ ká sọ̀rọ̀ ní díẹ̀ because nǹkan tí mo rí yìí ó ti jọ díẹ̀. Ọba mo miss yín ọlọ́ọ̀ba nǹkan kò sí wàhálà. Iye mo gbọ́dọ̀ blush. I miss ọba so much ni o. ó lọ ṣọ́ọ̀bù lẹ́ni àbó lọ ṣọ́ọ̀bù. No, mo máa mọ ìṣe mọ́ra ni. But má worry. Tẹ́ bá ti ní kí n má lọ kí lọ gba room, má lọ gba room. Ẹbí mi àti yín ni. Àwọn bá ṣe ń ṣe náà. Kò gbá room. tó o bá ti kó sí náà fún yín kó kò bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Sí àlà ọba mo ti gbọ́. Ọba mo miss yín o. God. ẹ̀yin Ọ̀yọ́ tó báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ti pọ́ǹpù ẹ̀ ni. Ọba ṣẹ́yìn rè ni. Ṣé rí ní ọba? Ó pump up lókè kò pump up báyìí tẹ́lẹ̀. Ọba mo miss you. I swear to God, I miss you so much. Finland, I miss you Ọlọ́run too. ti miss Ọlọ́run. I miss everyone. kó máa nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti báyìí lórí láìfi pè mí WhatsApp kan ó ní nǹkan tó bẹ́ẹ̀ sọ sí ẹ létí àṣírí ni. ṣé láti tó gbẹ́ gbèsè ni what is your problem sir? so ọmọ tí bá ń sọ̀rọ̀ fún wa bá sọ̀rọ̀ kí ni problem. ọba èmi ti mọ̀ Òrékelẹ́wà kẹ́yìn tó mọ̀ ọ́ náà. ẹ má yẹ ká